òun ló sọ ní Yorùbá nation lẹ́nìí àfi ká kúrò ní ayé ìjọba mujẹmujẹ ìjọba gbéwìrì ká kúrò lóko ẹrú nítorí pé ọmọ Yorùbá ọmọ ẹlẹ́rú ni wá àti ìjẹgun ọmọ aláṣọ ni wá àti wàkísà tí ò tọ́ sí èmi àti yín àtàwọn ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. So tá a bá forí dà àwọn bàbá wa forí dà táwọn náà wá tún forí dà sáwọn ọmọ wa báwo ló ṣe fẹ́ kárí fún wọn. Ìdí nìyí táwa ìwé ìfọ̀ yìí táwa lásìkò yìí làwa ṣe dìde pé àwa ti ṣetán láti kọ ìyà àwa ti ṣetán láti jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ó lè dáa. láti sọ pé tọ̀ orílẹ̀-èdè Yorùbá táwọn bàbá wa ti bá wa sọ pé ká gbà àfi káwa dìde láti gbà torí àwọn bàbá wa ti dàgbà wọn ò lè sáré tó bá tiẹ̀ lè kọ̀wé tó bá di wọn ò lè fàyà tí àdá àbíbọn so ṣùgbọ́n wa rẹ́dì láti dúró fún àwọn ọmọ wa fún ọjọ́ ọ̀la Yorùbá pé kó lè da ìdí tẹ́ ṣe rí wa ta ṣe ń jáde nìyẹn òun náà là ń jà fún. A ti gbé ọ̀rọ̀ yìí dé ìjọba àgbáyé tó ń pè ní United Nations. United Nations ti gbà wá tọwọ́ tẹsẹ̀. United Nations ti ṣe gbogbo investigation tó yẹ kó ṣe nípa orílẹ̀-èdè Yorùbá. Wọ́n rí pé a ní ẹ̀tọ́ láti lọ gẹ́gẹ́ bí òfin ìjọba àgbáyé pé tó ń pè ní orílẹ̀-èdè òun ni èdè ara wa tá a gbọ́ra wa yé tó ń pè lórílẹ̀-èdè nìyẹn ṣùgbọ́n lẹ́nu tó ń pè Nàìjíríà ṣé tó máa ń sọ Haúsá sí láìpé náà ti ṣe lè gbọ́ ṣé tó máa ń sọ Yíbò sí láìpé yìí ti ṣe lè gbọ́ dáàmì pé ibi táwọn wà táwọn pè lórílẹ̀-èdè kò ṣe orílẹ̀-èdè o orílẹ̀-èdè ní èdè kan ẹ̀yà kan àṣà kan tí àṣà kan là ń lò lórílẹ̀-èdè Nàìjíríà lónìí ṣé èdè kan là ń sọ tí ẹ̀yà kan ni wá so ìdí yìí ta ṣe dìde pé ó ti tó àsìkò fún wa láti padà sí orílẹ̀-èdè wa àtijọ́ ta mọ̀ sí Yorùbá Kingdom which is Yorùbá Nation lẹ́nu yìí òun la fi create awareness fẹ́yìn ìyá wa lónìí pé kẹ́ ẹ lè mọ̀ torí pé àkókò kan ń bọ̀ ìjọba àgbáyé ń bọ̀ láti wá conduct kan tó ń pè ní referendum fún wa kí là ń pè ní referendum. Òun ló lè rọ̀ wá lọ́rùn solution ti Nàìjíríà òun ni pé kí Nàìjíríà lọ lù ẹ̀ kí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta lè lọ lù ẹ̀ ṣe ìdùnnú ayọ̀. Ọlọ́run kan ló sọ wá Nàìjíríà obìnrin ló sọ wá Nàìjíríà girlfriend Lord Bigard òun ló sọ wá Nàìjíríà tó gbé sùn lóòtẹ́ẹ̀ nígbà tó fẹ́ wá colonize wa wọ́n wá béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ló béèrè lọ́wọ́ ẹ̀ wípé orúkọ wo la tẹ̀lé fún àwọn bíbù tá a fẹ́ kó papọ̀ yìí wọ́n á rò pé Naija area náà wà ní a lè sọ wọ́n ní Nàìjíríà orúkọ tí Ọlọ́run sọ ìran èmi àti yín ní Yorùbá Nation orílẹ̀-èdè Yorùbá. So ti yé yíya mi orúkọ tọ́lọ́run sọ wá nìyẹn orúkọ tọ́lọ́run sọ àwọn Haúsá òun ni Hausa Nation orúkọ tọ́lọ́run sọ àwọn Yíbò ni Biafra Nation Yíbò Nation. Ọlọ́run á ṣe rọrùn. Àwọn wá kó wa papọ̀ wọ́n kàn fún wa lórúkọ ìyá Nàìjíríà Nàìjíríà láti ó ti lé lọ́gọ́rùn-ún ọdún. Ẹ̀yin ló ń dákùkọ. Ẹnìkan wá dákọ́ ìfànàlì Dangote, ó dákọ́ ìfànàlì ó ní ní kọ́ńtì tó jẹ́ Nàìjíríà wọn ọ̀dá ní ìfànàlì ẹ̀yọ̀ kan. Ṣé Dangote ló wá dé ẹ̀yọ̀ kan? Tó ìdí tó ti fi àjẹ wá nìyẹn. Ó ní kọ́ńtì fún wa lọ́ọ̀lù ẹ̀ láti ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀wọ̀n ayé táwọn bàbá wa ń pè láyé olúgbọ́n irú ọjà tẹ gbélé yìí. Ẹ máa kọ́ owó sí yẹn fún bàbá. Ẹ máa bá ti yín lọ. Ẹ máa dé bẹ́ẹ̀ ó máa kó ọjà. Wọ́n lè mú lọ́fẹ̀ẹ́. Wọ́n lè kó lọ́wọ́ ọjà. Ayé wọn sì iná kan dà wá papọ̀ lójú fẹ́ni tó wà ní ọjà tí wọ́n fẹ́ jí pé bẹ̀rẹ̀. Ẹ má wọrí ẹ má gbọ́jà yín lẹ̀ ẹ má ta lálọ́ ògbó lórí ẹ má lọ ilé. Ẹ má lọ sí. No be èmi ló kàn no be yín dey no be our problem. No be do the thing wey dey Nigeria. If you can't do
Peter Obi. Peter Obi. If you enter, the thing go still worse more than this. It's too much because we are not the same thing. You are Igbo now, me I'm Yoruba. Something we don't understand each other. How we want to communicate? Make a million for 2 and 1 year, 3 months. That one they different though. See, we are 3 regions in this country. When Igbo is doing president or is controlling this country, Yoruba go stand and say, make the thing no dey okay. If Yoruba connect that, Igbo go stand and say, make Yoruba know, I want it to be. If outside dey here, Igbo, we not allowed to. I'm okay. So that is the reason why that we cannot go forward. We need to separate. That's the reason why you see Nnamdi Kanu wey come out for Biafra land for Igbo people. You see Sunday go for Yoruba land wey come out. You see this lady wey dey north area, Aisha Yusuf, wey come out for him people. So we need to separate this nation so that everybody can have peace of mind. No be say all this one wey we dey do jambori. Ìṣòro Nàìjíríà láti foundation ni wọ́n náà mú fún ẹrù ẹwọ́. Ọ̀rọ̀ tó ti wọ́wọ́ láti some 2 years wọ́n ní kẹ́kẹ́ tó bẹ̀rẹ̀ ní 1 year 3 months tó wá tún ṣe. Kára mi yẹ, so òun ló ṣẹlẹ̀ ńbẹ̀ gbọ́gbọ́ mi yẹ. Stíkà ẹlẹ́yìn ṣe stíkà o. Ẹ jẹ́ n bá ń gba stíkà wà mú bọ̀. Ṣé bí ìṣe ìdánwò. Ẹ bá bọ̀ wá sí kábàtà yìí.